òun give excuse òní kò ní ṣeé ṣe kò lè bọ́ sí ta ló sọ fún ẹ pé kò lè ṣeé ṣe ta ló sọ fún ẹ pé kò lè possible àwọn fans Arsenal eléyìí nísìn géèmù ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú bẹ̀yẹn mo mọ kí ni scores lọ́wọ́ báyìí bọ̀yìn tí mo kàn fẹ́ fààyàn bẹ̀ ni pé sórí ìta ń béèrè fún yẹn kò ní mú setback wá ó kàn máa mú better future wá torí future wa nínú Nàìjíríà láti 1960 láti ń gbọ́ pé Nàìjíríà máa dá bọ̀ ní 1980 ọ̀pọ̀lọpọ̀ àwọn Nigerians tó bá wá sí UK kọ́ kàwé tán kọ́ dẹ̀ padà sílé kọ́ lọ darapọ̀ mọ́ àwọn bàbá Awólọ́wọ̀ bí wọ́n ṣe máa ṣe regional government in the 70s rather but all of a sudden gbogbo ẹ ti lulẹ̀ gbà everywhere ti ṣe kíni ó ti lulẹ̀ reason tí àwa ṣe wá ń campaign rigorously pé kájọ gbé ọwọ́ kájọ ṣe ràn pé ó ti gba game yẹn tán. What was the scores? What was the scores? You won. Football, what was the scores? Kò dáhùn kò gbọ́ dáadáa ma. 2 wàá ṣeré ó ti fún mi ní answer 2-0 èyí ni ọjọ́ kẹrin ìdí tó ṣe ń pè ní Koikimedia nìyẹn òun ló máa lè fún ẹ ní kúlẹ̀kúlẹ̀ bí London ṣe rí bí England bẹ́ẹ̀mi náà ṣe fẹ́ jẹ́ kí gbogbo Kwara State rí lélẹ̀ bọ́ nígbà tí wọ́n bá ń pa àwọn èèyàn lójoojúmọ́ tó ń mú àwọn èèyàn tó ń sọ wọ́n di adìyẹ tó ń sọ wọ́n mọ́lẹ̀ adẹ̀la ní governor a ní president a ní house of rep a ní senator táwa kan bá wá jáde báyìí nísìnyí ní ó dá onú òfẹ́ Yorùbá nation ó fẹ́ Oòduà republic but kò sí security ṣé gbogbo àwọn tó ń rí tó ń lọ tó ń bọ̀ yìí ó rò pé wọ́n lè wá sí Nàìjíríà kó wá wo kí ni football tẹ máa ń gbá Nàìjíríà Enyimba àbí shooting star ṣòfì pé ọmọ British á gbéra ara ticket àwa ní nígbà torí òun torí òun ò pé Nàìjíríà ló ti máa wá wo Premier League àbí Nàìjíríà ló ti máa wá wo shooting star but tí Oòduà country bá dé tí Oòduà republic bá wọlé dé àwa náà máa gbá international tournament àbọ̀rọ̀bọ̀ yẹn nísìn tournament tó máa fún wa ní revenue ó mọ ẹni tó ti pa léde nísìn pé football wà níta àwọn yẹn máa mọtí àwọn tó dá Guinness sílẹ̀ mo ti fi ṣe program rí 18th century ni wọ́n dá Guinness sílẹ̀ lẹ́ni àwa kàn mú Guinness gbà ó à ń mú Guinness but n tí à ń sọ ni pé a ṣe sùúrù oní Audi ṣe sùúrù so ká má fọ̀rọ̀ ògùn púpọ̀ n tẹ́mi kàn máa ń sọ ni pé kò sí ọ̀nà àbáyọ mọ́ nínú Nàìjíríà o kódà tí President Bọ́lá Tinubu bá fix gbogbo problem Nàìjíríà ó máa padà lọ náà ni kò ń ṣe lifetime city ọdún mẹ́jọ náà ni lẹ́yìn ọdún mẹ́jọ kí ló máa ṣẹlẹ̀ tá a bá ti kúrò nínú Nàìjíríà lẹ́yìn ọdún mẹ́jọ kí lẹ́yìn rò kó máa ṣẹlẹ̀ so gbogbo ẹ̀yin tẹ like football èmi náà like football but ẹ jẹ́ ká wà realistic kò sí bí sport Nàìjíríà tó máa wà develop o tó máa wà up to international standard ẹ jẹ́ kí n gbé yín lọ sí country kan tó ń pè ní Morocco wọ́n náà fẹ́ host FIFA ní 2030 àwọn ọmọ ìlú wọ́n ti dà lúrú báyìí o wọ́n ní ebi ń pa wọn kò síṣẹ́ kò sí gbogbo necessary things àbí ẹ wá ń sọ̀rọ̀ FIFA àwọn obìnrin làwọn léyìí o àwọn tó dé láwà nílé léyìí tó bá jẹ́ Nàìjíríà nísìn ẹni tó lo hijab nísìn ẹni kò lè drive òun ló ń lọ ẹni sàn àwọn ọmọ dẹ́mdẹ́m bí ṣe máa ń pè wọ́n so ẹ̀yin èèyàn wa how are you yes ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká múra sí kínní wọ́n ti ń bọ̀ níta báyìí wọ́n ti ń yabọ̀ game ti tán báyìí wọ́n ti win 2-0 àwọn ilé ìnísìn níṣẹ́ lọ́wọ́ oríṣiríṣi iṣẹ́ lolúkálukú wá ní o ẹlòmíì engineer
ẹlòmíì iṣẹ́ ọ́fíìsì, ẹlòmíì ní business, ẹlòmíì contractor, ẹlòmíì ọlọ́pàá ló ń bá ṣiṣẹ́, gbogbo wọn náà lọ ní right láti lọ gbádùn yàtọ̀ sí ọlọ́pàá tó bá wà on duty bígbà tá a fi lọ sí Central London lẹ́nìí. Ẹ bá mi double tap àbí power tap dẹ̀ lẹ́ máa ń pè. So àwa náà fẹ́ kí àjọ máa gbé nígbé àlàáfíà, kí gbogbo wa ká gbé nígbé àlàáfíà. Bó ṣe bí àwọn dáràndáràn tó ń gé wa lórí tó ń pààyàn, ṣé wọ́n lè jẹ́ ká gbé ìgbé àlàáfíà lẹ́nìí báyìí? Ẹ sáré bá mi ta power tap kẹ́ share program yìí, ẹ jẹ́ kó lọ káàkiri, ẹ jẹ́ kó kémi náà sáré share kí n gbé lọ sọ́dọ̀ àwọn tó yẹ kó wá wò ó. Ẹ jẹ́ ká dìde èèyàn wa, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde. Oorun tá a sùn yìí ti tó, oorun tá a sùn nínú Nàìjíríà yìí ó mà ti tó. Ẹ má bínú èèyàn wa, mo sáré lọ share ni. Ẹ jẹ́ ká dìde. In tá à ń béèrè fún yẹn ó ṣeé ṣe, bọ̀ nígbà tí àwa kan bá gbé sókè àwọn kan fà wálẹ̀. Èmi ṣẹ̀dé láti ilẹ̀ Yorùbá ni after oṣù méjì, gbogbo ibi tí a lọ a kí gbogbo àwọn kábíyèsí tí wọ́n gbà wá lálejò. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ bá wa share program yìí, ṣé torí pé kò ń ṣe fracas. Ambulance ló ń bọ̀ lọ́nkàn yẹn nísìn, ó máa gba ẹ̀gbẹ́ yẹn nísìn kó lè tètè débi tó ń lọ, torí 8 minutes ni, torí kíákíá ni gbogbo mọ́tò máa dúró kó lè bá ráyè kọjá, torí pé ẹ̀mí èèyàn ṣe pàtàkì lọ́dọ̀ tiwa ní bíbá. So tá bá wá ń kígbe pé a fẹ́ Oòduà nation, a fẹ́ sovereignty tiwa, n tó ń pè ní sovereignty ni pé kò rí ayé gbé. Èní Saturday báyìí nísìn, lóòótọ́ àwọn èèyàn náà ń ṣe fàájì ní Nàìjíríà o, àfi tá a bá ń parọ́ tanra wa. Wọ́n ń ṣe fàájì, bọ̀ fàájì pẹ̀lú kẹ́mi sókè ni, torí àwọn tó wà níbà nísìn tó bá wà níbà títí di àárọ̀ ọ̀la mímí kan ò lè ṣe wọ́n, torí pé tá a bá wo káàkiri CCTV wà all over the place. Iṣẹ́ tí CCTV yẹn dẹ̀ ń ṣe, èmi náà di fóònù yẹn mú dáadáa, torí eléyìí tó ń já fóònù gbà lẹ́nujọ́ mẹ́ta ní UK, so gbogbo ọwọ́ lèmi náà fi dì mú. Àbọ̀rọ̀ wọ̀nyẹ́ yín nísìn. So intẹ́mi lè ṣe ni pé kémi yọ Nàìjíríà kúrò lẹ́mìí ẹ̀. Eléyìí nísìn ó sì ń báṣẹ́ lọ báyìí orí Amazon. Ṣé Amazon tẹ́ wà ní Nàìjíríà? Ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi, ẹ bá mi comment. Ṣé Amazon ṣó ń ṣiṣẹ́ ní Nàìjíríà? Níbo ló fẹ́ gbà ṣiṣẹ́? Ọ̀nà wo ló máa gbà ṣiṣẹ́ nígbà tó sí infrastructure? So mo kàn ní kí n jẹ́ kẹrí ni o, ẹ̀yin tẹ́ like football, pé àwọn fans yín lọ́tún lọ́sì ọmọ tí lọ ń ṣe fàájì, wá discuss, wá negotiate, wá network. Tó bá dẹ̀ di Monday olúkálùkù á tún padà lọ sí ibi iṣẹ́. Bó ṣe jẹ́ kó rí náà nìyẹn lọ́dọ̀ tiwa. Báwa náà ṣe wá ń ṣe fàájì tó kò síṣẹ́, kí ló dé? Ẹni tó bá wá dé láti ìlú òyìnbó á wá ní kó wá bá wọn mọtí, ṣọ́tì ni ẹ fẹ́ máa mú ni? Àbí kí gbogbo akájọ béèrè pé kí lọ̀nà àbáyọ? Kí lọ̀nà àbáyọ? Ọ̀nà àbáyọ kan náà ni pé ká béèrè fún òmìnira ilẹ̀ Oòduà, ilẹ̀ káàárọ̀ òjíire. So mo kí gbogbo ẹ̀yin ọmọ ìrànmọ́ aládé, ẹ̀yin tí Ọlọ́run dá dáadáa kó tó di pé Britain ó kó gbogbo àpapọ̀ ní 1914 amalgamation. Wọ́n wá ní amalgamation yẹn fúnra rẹ̀ gan ó ti expire ní 2014, gbogbo èèyàn ló mọ̀ yẹn, but for whatever reason sórí bọ́ọ̀sì wa ló ń lọ yẹn nísìn, kò sí àní-àní, owó tó bá pa lórí bọ́ọ̀sì òun ló máa fi tún bọ́ọ̀sì ṣe, ló máa fi ra bọ́ọ̀sì míì. So bó ṣe ń lọ nìmí ń lọ báyìí. So gbogbo kan ló ní timing nílùú òyìnbó, aago la fi ń ṣiṣẹ́. So lẹ́ẹ̀kan sí, má jẹ́ kí ẹni tó wà nílùú òyìnbó tó ń gbádùn tó ń jọ tọ̀ìtọ̀ì kó máa sọ fún ẹ pé Nàìjíríà ò ṣiṣẹ́. Kò ń ṣe pé ó rọrùn náà ní bíbá, iṣẹ́ làwọn èèyàn ń ṣe. Iṣẹ́ yẹn tó ń ṣe yẹn òun náà ni owó tó máa send wá sílé, torí pé owó yẹn ó ti mẹ́hẹ. Mo tẹ̀ ń gbọ́ táwọn kan ní dọ́là ti wà òkè nísìn. Tó bá wà òkè ní láti complain, àbí àwa tí à ń complain àmọ́ tá à ń complain fún. So àníri jù bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀yin ọmọ Oòduà, ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, orúkọ tèmi náà kò tí ì yí padà, iléeṣẹ́ wa náà kò yí padà, òun ló ń pè ní Koikimedia, bringing the world closer to your doorstep. Àníri jù bẹ́ẹ̀ lọ nírọ̀lẹ́, mo kí gbogbo wa, mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi,
èmi náà ti dé padà sí United Kingdom tó ń pè ní London. A dúpẹ́ fọ́lọ́run pé a lọ láyọ̀ àtàlàáfíà, a tún wá padà sínú òtútù báyìí. Inú winter ni mo wá lọ dé báyìí. Ìgẹ́ta sí bí ó ní bó ṣe jẹ́, a gbọ́dọ̀ padà wálé torí èyí tá a ṣe lọ́hùn àìtí parí iṣẹ́ yẹn. Níwọ̀nba tí a ṣe dé, kọ́lọ́run kó fi àlùbáríkà sí. So I have to go now because ó wà windy gan, gbogbo etí mi báyìí ó fẹ́ ṣínrín ni. Ọlọ́run á jẹ́ kí ìwọ tó fẹ́ jápa, Ọlọ́run á jẹ́ kó rí visa fún ẹ o. But ibi tí agent ẹ bá fẹ́ gbé ẹ lọ, make sure pé o béèrè ìlú yẹn dáadáa. Kó má lọ bá rẹ ní Afghanistan, kó má lọ bá rẹ ní Iran. So ibikíbi tí visa tó bá fẹ́ bẹ́ẹ̀ ṣe, béèrè. Ìwọ náà lọ sórí Google, fi sórí béèrè pé níbo là ń lọ gangan. Kò ṣe pé kọ́kọ́ ni wọ́n ti ra tíkẹ́ẹ̀tì fún ẹ, wọ́n ń gbé ẹ lọ sí Afghanistan. So ìlú oríṣiríṣi ló wà lágbàáyé o. Má lọ kó sọ́wọ́ àwọn 419 torí pé Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ìbáyìí ẹnu gbẹ̀gan ni o. Olúkálukú dẹ̀ wá bó ṣe máa dúpọ̀ ara wọn ni. Èmi láti máa lọ báyìí torí pé even though pé mo dira dáadáa, but òtútù kò kí ń ṣe ọ̀rẹ́ anybody. So a ní rí jù bẹ́ẹ̀ lọ. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa rìnrìn àjò lénìí. Ní ọ̀la náà a tún ní ibì kan tí a tún máa gbé yín lọ títí bẹ́ẹ̀, oríṣiríṣi event ló wà. So thank you so much. God bless you. God bless us. God bless all our leaders. Bye for now.